ẹ dúró ẹ má wọ̀ tàbá rẹni tó ṣe wípé ó máa ń complain wípé tóun ò bá ná kan tán òun ò kí ń rí kan nítorí títí ẹ ló jẹ́ kí n wá sí ibi báyìí. Kò sí nǹkan méjì tẹ́ nídìí pé iṣẹ́ yìí ní agbára o. Sẹ́rí bí kọ́mẹ́ǹtì yín bá ṣe ń pọ̀ tó bẹ́ẹ̀ bá ṣe ń share rẹ̀ sí bẹ́ẹ̀ náà yín ṣe máa fún yín níṣẹ́ sí ẹgẹ́ tí máa yín iṣẹ́ yìí ní agbára. Sórí tó bá ilé dán wò ó bá wá àyè bó ṣe ṣe ṣẹgẹ́ tí máa yín ọlọ́run ọba ò ní jẹ́ kí ẹ̀sìn wọn wá sílé ayé ẹ̀ ní wáyé ìyà lágbára ọlọ́run. Sẹ́rí oògùn yìí ìwọ tó bá rí ṣe ò ní mọ ná kan tán kó tó rí mi àpamọ́ owó ajé ní ó máa jẹ́ títí ẹ̀ ṣẹgẹ́ tí báyìí iṣẹ́ yóò lọ púpọ̀ jù. Ògùn yìí kọ̀ǹfàmù mo fọba tó ní mí tó lẹ́mí mi lọ́dọ̀ mo fi ń búra lórí iṣẹ́ yìí. Bọ́ ọ bá lè gbìyànjú rẹ̀ tọ́ ọ bá lè ṣe nínú èpè àbádùá ọmọ fi kan ránṣẹ́ oògùn rírí ṣe tí owó òfin dá lọ́wọ́ èèyàn ni. Torí àwọn kan wà báyìí wọn bá náà kan tán wọn ò ní rí mi. Ẹ lọ wá tàǹgìrì tó lájé lára mẹ́ta odidi aláǹgbá olórí pupa mẹ́ta tẹ́ bá lọ́dọ̀ àwọn onílékulẹ́jà ẹ máa rí odidi atari mẹ́ta. Bó lẹ́ṣẹ̀ wá ṣe ẹ wá bá mi ra kòkó wá pẹ́ lọ́jà fún ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa oògùn tẹ́lẹ̀ máa fẹ́ kí ẹjọ́ iṣẹ́ kó ṣiṣẹ́ fún yín. Ẹ lọ já ewé tó ń pèlè ewé àkókò kòkó tẹ́ fẹ́ fi jó iṣẹ́ yẹn ẹni kòkó tẹ́ bá ti rà lọ́jà tẹ́ fẹ́ fi ṣiṣẹ́ tẹ́ bá ti lọ já ewé àkókò àti ọtí ṣìnáàpù ẹ kọ́kọ́ fi fọ inú kòkó yẹn àtọmọ àdérí rẹ̀ ẹ gbé síbi kan tó máa gbẹ ẹ máa da ọtí yẹn dànù àti ewé yẹn máa da yẹn dànù. Ẹ farabalẹ̀ fún ẹ̀yin oníbèrè o fún ẹ̀yin tẹ́ máa ń disturb mi pẹ̀lú àwọn àgbákò question ẹgẹ́ tí máa yẹn nǹkan tẹ́ máa wá ṣe lélẹ́yìn ṣẹ́rí tàǹgìrì yẹn ẹ gé sí mẹ́ta mẹ́ta ẹ máa gé sí 3 yóò wá jẹ́ 9 ẹ wá kó tẹ́lẹ̀ nínú kòkó yẹn. Aláǹgbá yẹn ẹ ti máa pa ẹ ti pa aláǹgbá olórí pupa mẹ́ta yẹn ẹ wá tó lé lórí odidi atari mẹ́ta ẹ kò lé lórí. Tẹ́ bá ti wá kó lé lórí báyẹn báwo lẹ ṣe lò nọ́mbà mi ò yí padà 090 38 54 25 98. Ẹ comment ẹ share bó ṣe àdúrà náà lẹ lè ṣe bó ṣe pé ìwọ tó ti ṣiṣẹ́ yìí rí lórí péjì mi rí ní old page mi tó ṣe rí tó confirm ẹ̀ àbí ìwọ tó ní lákàntì dádì ẹ tó mọ̀ pé o mọ iṣẹ́ yẹn o bá nílé oògùn lògùn tí mo fún yín o wà ń bọ̀ kọ́ lé yín o kẹ́ lọ kówó sí oògùn kẹ́ lọ kówó ra lékulẹ́jà jọ nǹkan lóògùn bọ́ bá sí àwọn oògùn irú oògùn tí ń fún yín báyìí tí wọ́n bá sí fún wọn lè gba 500,000 wọ́n lè gba 900,000 wọ́n lè gba 1 million lọ́wọ́ rẹ̀ tí wọ́n bá sí sẹ́yìn kò bá dáa kí wọ́n náà mọ try láti wí pé kí wọ́n náà fún ara rẹ̀ fọwọ́ ara ilé ibi tó o bá ń gbé tó o bá ti lè rí gbogbo nǹkan yìí ṣe wá bíbò míì lọ kó lọ ṣiṣẹ́ yìí oògùn ni ọ̀nà tẹ́ wá lè gbà lónìí àárọ̀ láàárọ̀ la máa ń lò àárọ̀ láàárọ̀ la ń lò sẹ́yìn ìwọ tó o bá lè lo ọtí ṣìnáàpù o lè fomi àgbọn lò ó ìwọ tó bá wá lè lo omi àgbọn o lè lo omi gbígbóná kó fi lò ó ẹ̀gẹ́ tí máa ń ìwá ní kẹ́ lomi gbígbóná o torí fún àwọn oníkwẹ́sàn àgbákò wọ́n tún lè máa béèrè lọ́wọ́ mi ní comment section báyìí pé kókó ṣé omi gbóná àti ṣìnáàpù àti omi àgbọn la máa fi lò léraléra ni no fún ẹ̀yin oníkwẹ́sàn àgbákò mo ṣe máa ń sọ wípé àti kékeré lẹ́lòmíì ti rin wọ́n ti rin kwẹ́sàn àgbákò tẹ́lòmíì béèrè láti primary school tó fi dé secondary school tó fi wọ university kò sì mọ̀wé kankan bí mo ṣe kọ́ yín níṣẹ́ kan náà nìyẹn. Bàbá yẹn bàbá àgbàlagbà nífa bàbá wọn ti pé 60 years bàbá wọn sì mú iṣẹ́ yẹn ní ewé ewúro nu bàbá yìí sì mú ó sì lọ drawing ewé ewúro yẹn ó lọ drawing ó wá fi crayon design ó wá kọ ewé ewúro sí lábẹ́ ó wá ń dààmú mi lórí WhatsApp pé Amadu ṣé ewé tá máa rà yẹn lélẹ́yìí àti kékeré ni àti kékeré tẹ́ bá rí iṣẹ́ yìí ṣe wò inú rẹ̀ ó dùn ayọ̀ rẹ̀ ó kún nínú oṣù tuntun yìí dán iṣẹ́ yìí wò ọ̀ ń tẹ fóònù ni yálà iṣẹ́ olè orí afẹ́fẹ́ lọ́n ṣe ni tọmọ pé ó lè ní ọ́ iṣẹ́ kọ̀ǹtrátọ̀ ló ń ṣe ni ọjà ló ń tà ní ṣọ́ọ̀bù ni ìwọ ṣiṣẹ́ ìkọ́mọ lò láàárọ̀ kọ́ mọ́ wàá súnmọ́ obìnrin ẹ̀ ń bọ̀ wá mi tí dé mo fẹ́ bá yín ju iṣẹ́ oògùn ìbọn táwọn èèyàn ń disturb mi ẹ jẹ́ kọ́mẹ́ǹtì lọ ẹ jẹ́ kí iṣẹ́ ẹ lọ.